kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí etí gbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ìgbìmọ̀ ìṣàkóso ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà CBN ló ti ṣe ìràpadà owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 244 náírà. Alága fún ìgbìmọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Solomon Arase ló ti sọ di mímọ̀ pé àwọn ọlọ́pàá constable ni ó yẹ kí wọ́n yà sọ́tọ̀. Ẹgbẹ́ Ohanaeze Ndigbo ló ti ṣe ìdárò gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú ẹni tó jáde láyé lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣe àfihàn àwọn afurasí oníwà ọ̀daràn tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọkọ̀ akẹ́rù kan tó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù látàrí eré àsápajúdé ló ti ṣekú pa arábìnrin kan tó dúró jẹ́jẹ́ rẹ̀ sí ẹ̀gbẹ́ ọ̀nà. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ àná lórílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump ló ti gbé igi dínà orúkọ rẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún tó ń bọ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àná fún orílẹ̀‐èdè Nàìjíríà Tijani Babangida ló ti ṣe ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles Jose Peseiro. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́nà kọ̀ọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ìgbìmọ̀ ìṣàkóso ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà CBN ló ti ṣe ìràpadà owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 244 náírà láti ọwọ́ àwọn tó yáwó lábẹ́ ètò ìdàgbàsókè owó níná ní oṣù mẹ́fà àkọ́kọ́ nínú ọdún 2023. Wọ́n gbé ìgbésẹ̀ yìí wọ́n sọ di mímọ̀ sí iwájú pé ìgbésẹ̀ yìí ló fi ìdá 17.4% pọ̀ ju ti ọdún tó kọjá lọ. Bákan náà ni wọ́n ní ìgbésẹ̀ náà ti mú àdínkù bá ìgbésẹ̀ ètò owó yíyá ní ọdún tó kọjá. Ilé ìfowópamọ́ CBN sọ di mímọ̀ pé àkànṣe iṣẹ́ 63 ni wọ́n jèrè lábẹ́ ètò náà láàrin oṣù mẹ́fà ọdún yìí. Bákan náà ni àwọn oníṣòwò tó pọ̀ àti àwọn ènìyàn gbòógì ni wọ́n jèrè tó pọ̀ lábẹ́ ètò náà tó bẹ̀rẹ̀ láti ọdún 2022 wọ ọdún 2023. Alága fún ìgbìmọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Solomon Arase ló ti sọ di mímọ̀ pé àwọn ọlọ́pàá constable ni ó yẹ kí wọ́n yà sọ́tọ̀ lágbo iléeṣẹ́ ọlọ́pàá nípa ti aṣọ ìdánimọ̀ wọn. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní àwọn ọlọ́pàá constable wọ̀nyí ló ti ta epo sí aṣọ ààlà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Arase ló fi ọ̀rọ̀ yìí léde láti ẹnu agbẹnusọ àjọ PSC Ikechukwu Ani. Ó ní àjọ náà ló ti sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn constable torí tí àwọn ti kú lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá constable yìí nípa ti ìwà kò tọ́ wọn níbi ojúṣe wọn káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Alága Solomon Arase, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó ti fi ẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ṣẹnu dédé sí wípé àwọn yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ adarí iléeṣẹ́ ọlọ́pàá láti yọ kànda inú ìrẹsì iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀‐èdè Nàìjíríà nípa ti ọ̀rọ̀ àwọn ọlọ́pàá constable. Ẹgbẹ́ Ohanaeze Ndigbo ni wọ́n ti ṣe ìdárò gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú ẹni tó jáde láyé lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí nípasẹ̀ àrùn jẹjẹrẹ lẹ́ni ọdún 67. Ọ̀rọ̀ ìbánikẹ́dùn yìí ló fi ojú léde nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ olóyè ẹgbẹ́ náà Okechukwu Izugozo níbi tí wọ́n ti ṣe àpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tí ó yà lára ọ̀tọ̀, ẹni tó kópa rere nípa ti ìbáṣepọ̀ láàrin ẹ̀yà Ìgbò àti Yorùbá lásìkò ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ó ní wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé ó ní èròǹgbà
wọn fún arábìnrin ẹni tí ń ṣe ìyàwó ẹni olóògbé náà Betty Akeredolu àti mọ̀lẹ́bí rẹ̀ ni pé àdúrà wọn kó wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti ìyàwó náà láti mọ́kàn rò lórí ikú olóògbé gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akeredolu. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣe àfihàn àwọn afurasí oníwà ìdaràn ní ìpalẹ̀mọ́ ọdún tuntun. Bákan náà ló ṣe ìràpadà èròjà ogun àti ohun tí ó dàbí ogun àti ogun abẹnugbọ̀ngbọ̀n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú pé ọwọ́ ló bá gbogbo àwọn aráabí yìí tí iye wọn jẹ́ mẹ́rìndínlógójì àwọn tí wọ́n ti jẹ̀bi ìwà ìdigunjalè ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn afurasí náà ló ṣe àfihàn wọn lónìí fún àwọn oníròyìn ní iléeṣẹ́ ọlọ́pàá ní Ẹlẹ́yẹlé ìlú Ìbàdàn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adéwálé Òsínfẹ̀sọ sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé onírúurú èròjà ogun làwọn rí gbà lọ́wọ́ àwọn afurasí náà nígbà tí ọwọ́ òfin bá wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ọkọ̀ akẹ́rù kan tó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù látàrí eré àsápajúdé ló ti ṣekú pa arábìnrin kan tó dúró jẹ́jẹ́ rẹ̀ sí ẹ̀gbẹ́ ojú ọ̀nà ní agbègbè Dálẹ́mọ̀ ojú ọ̀nà Èkó sí ìlú Abẹ́òkúta lọ́jọ́bọ̀ àná ní ọwọ́ alẹ́. Ìṣẹ̀lẹ̀ tí adarí ẹ̀ṣọ́ ojú pópó FRSC Anthony Uga fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ní ìlú Ọ̀tà pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní aago 11 alẹ́ pé ènìyàn méjì bákan náà ni wọ́n lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tí ó wáyé ní ojú ọ̀nà ìlú Èkó sí ìlú Abẹ́òkúta àti pé àwọn ti ṣe ìrànlọ́wọ́ fún òkú arábìnrin náà lọ sí ilé ìgbókùsí ní ilé ìwòsàn ìjọba tó wà ní ìlú Ifọ̀ ìpínlẹ̀ Ògùn. Bákan náà ló rọ àwọn awakọ̀ láti máa ṣe jẹ́jẹ́ lójú pópó nígbà tí ó bá mọ̀lẹ́bí olóògbé náà kẹ́dùn èèyàn wọn tó ṣe bẹ́ẹ̀ tó lọ sí ọ̀run alákejì. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ààrẹ àná lórílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump ló ti gbégi dínà orúkọ rẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún tó ń bọ̀. Ìgbésẹ̀ tó wáyé ní ìlú Maine, ìpínlẹ̀ tó tẹ̀lé ìpínlẹ̀ Colorado látàrí ipò tí Donald Trump kó níbi ìkọlù tó wáyé ní oṣù kínní ọdún 2021. Bákan náà ni ìgbésẹ̀ náà jẹ́ ìgbésẹ̀ kejì tí yóò máa wáyé nígbà tí wọ́n wọ́gi lé orúkọ Donald Trump lẹ́yìn tí ìpínlẹ̀ Maine tí wọ́n gbérúfẹ́ ìgbésẹ̀ náà ṣáájú. Ìgbésẹ̀ tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Maine Shayna Below fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lórúkọ ẹgbẹ́ òṣèlú Democrat pé Donald Trump ẹni tó ti ń léwájú tẹ́lẹ̀ níbi ètò ìdíje dupò ààrẹ fún ọdún 2024 ni kò sí àyè fún mọ́ láti gbé igbá ìbò mọ́ níbàámu ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ṣe màdàrú níbi ètò ọdún 2020. Below ṣe ìdárò àwọn ìgbésẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí èyí tí kò dùn mọ́ Donald Trump nínú. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ti ṣe ìdádúró ìgbésẹ̀ náà nígbà tí ìdájọ́ yóò wá láti ọ̀dọ̀ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ náà. Lákòótán ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Tijani Babangida ló ti ṣe ìkìlọ̀ fún akọ́nimọ̀ọ́gbá Jose Peseiro láti mọ̀ nípa pàǹdodo wípé ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ nípa ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti ìdíje AFCON ní ilẹ̀ adúláwọ̀ kì í ṣe eré ọmọdé rárá àbí kèrèmí. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn ènìyàn ti ń fi ojú sí lára pé wọn yóò pẹ̀lú orílẹ̀-èdè tí yóò máa gba ife ẹ̀yẹ náà ní orílẹ̀-èdè Ivory Coast lọ́dún tó ń bọ̀. Babangida ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ ìkìlọ̀ yìí ṣáájú ìdíje AFCON níbàámu ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ṣe kọ̀ láti dábí ọdún rọ̀bí òwe níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kòmẹ́sẹ̀yọ àti ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó fi mọ́ níbi tí wọ́n ti pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Guinea-Bissau ní pápá ìṣeré Moshood Abiola ní ìbẹ̀rẹ̀ ọdún 2023.
bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìgbìmọ̀ ìṣàkóso ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà CBN ló ti ṣe ìràpadà owó tíye rẹ̀ tó bílíọ̀nù 244 náírà. Alága fún ìgbìmọ̀ àjọ tó rí sí ọ̀rọ̀ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Solomon Arase ló ti sọ di mímọ̀ pé àwọn ọlọ́pàá constable ni ó yẹ kí wọ́n yà sọ́tọ̀ lágbo iléeṣẹ́ ọlọ́pàá. Ẹgbẹ́ Ohanaeze Ndigbo ni wọ́n ti fi ọjọ́ òní ṣe ìdárò gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣe àfihàn àwọn afurasí oníwà ọ̀daràn tí wọ́n da omi àlàáfíà ìlú rú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpalẹ̀mọ́ ọdún tuntun. Bákan náà ọkọ̀ akẹ́rù kan ló ti sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tó sì ṣe ikú pa arábìnrin kan tó dúró jẹ́jẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ àná lórílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump ló ti gbé igi jìnnà orúkọ rẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún tó ń bọ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀‐èdè Nàìjíríà Tijani Babangida ló ti ṣe ìkìlọ̀ fún akọ́nimọ̀ọ́gbá Ose Peseiro àti ìgbìmọ̀ akọ́nimọ̀ọ́gbá rẹ̀ pé ìdíje AFCON ní ilẹ̀ adúláwọ̀ kì í ṣe eré ọmọdé rárá. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Àsìkò ìpalẹ̀mọ́ ọdún tuntun. Ire o, ire kàbìtì.